dúró náà tó máa fẹ́ gbé ọmọ wọlé nu temple ìgbà wo ló máa ń dákó? How many days ló máa ń dákó tó bá bí ọmọ? 8 According to days the ní Jewish tradition. circumcision. 8 8 days days. circumcision. Okay, how many days ló máa ń gbé ọmọ wọ temple náà? How many days ló máa ń gbé ọmọ wọ 40 temple? days. 40 days ló máa ń gbọ́ ọmọ temple. 40 days ló máa ń gbọ́ ọmọ temple. 40 days ló ń gbé ọmọ wọ temple. Ṣé ká fún 40 ní days. evidence nínú Bible? Ṣé 40 days ló gbé Jésù wọnú temple? 40 days ẹ lọ check now according to Jewish tradition. Ṣé 40 days ló gbé Jésù wọnú temple? Wọ́n dá okú ẹ̀. Ṣé yẹn là ń sọ ni mo ní pé. Ṣé ok níbo náà ti dá okú Jésù? Ok níbo náà ti dá okú Jésù? Níbo náà dá okú Jésù? Ẹ dúró pure day. Ok 40 days ló ń gbé ìlú gbà. I'm wrong. Níbo náà ti dá okú Jésù? Ṣé lé ní àbínú temple? Ibo ni wọ́n ti lè ibi tí ibo ni wọ́n ti lè. Níbo náà ti dá okú Jésù? 40 days ló ń gbọ́ ọmọ wọnú èmi gbà. But níbo náà ti dá okú Jésù? 8 days ni wọ́n ṣe circumcision. Níbo ni wọ́n ti dá okó Jésù? Ẹ wo. Kò ń ṣe argument mo like argument yìí. Níbo ni wọ́n ti dá okó Jésù? Ẹ̀yin sọ pé 40 days ni èmi sọ pé 8 days ló dá okó Jésù. Mo dẹ̀ sọ pé mo agree but mo fẹ́ mọ̀ bí wọ́n ti dá okó Jésù. Ṣé lẹ́yìn àbínú temple? Ẹ ṣí Luke 2:21. Dr. Akarago mo fẹ́ bọ́ọ̀lù ẹjọ́ mo fẹ́ lo the other device mi wọlé ẹgbẹ́ má bínú ẹgbẹ́ mi sókè padà. Kò sí wàhálà. Ẹjọ́ níbo ló ti dá okó Jésù? Kò wá stated. Kò wá stated but ọjọ́ mélòó ló fi dá okó Jésù? Is it 40 days or 8 days? 8 days ni. Kò wá stated but priest ó perform sacrifice nínú altar in that 8 days. But kò wá stated. No ibi tí a ti ń get it wrong nìyẹn. Okay Lúkù tẹ́ gbé wá kiri Lúkù tẹ́ gbé wá sọ ẹgbẹ́ Lúkù 20 ẹgbẹ́ jáde fún wa. Ẹ̀yin sọ pé ẹ̀yin wò pókè ó wà in tó tó yẹ kọ́ síbẹ̀ yẹn pé according pé ọmọ yẹn put ẹ̀ pé ok tó yẹ ṣe instantly náà ló ṣe bẹ̀rẹ̀ tí wọ́n ṣe tì yẹn instantly ni ṣé ẹ̀yin ṣe wò nìyẹn. No now ẹ máa sọ̀rọ̀ yín lọ ọ̀rọ̀ yín tẹ bá ń ka Bible tẹ bá ń ka Bíbélì ẹni sọ̀rọ̀ tẹ bá ń ka Bíbélì kì í ṣe wípé bóyá tó ń ṣe ni pé wọ́n ń ṣe circumcision ẹ̀ lẹ́ni náà ni wọ́n ṣe ìrúbọ ẹ̀ lẹ́ni no ẹ máa kọ́ òun ó fẹ́ dàbí pé ẹ máa láti reference tẹ bá ń ka Bíbélì nísẹsẹ tẹ́lẹ̀ ẹ máa wo ok ìkọ̀ tó ń ṣe kan báyìí ok ẹ máa lọ because nínú Bíbélì nínú ibi tẹ kàtàn ẹ̀sìn yẹn wọn ò state ẹ̀ wípé ok pé bóyá ìkan báyìí ẹ máa reference back sí ìkan tó yẹn ṣe ní gẹ́gẹ́ bí àṣà wọn ẹ ṣe máa reference tẹ bá fẹ́ reference títí 40 days ẹ báyìí according to cleansing tó máa ń ṣe fún àwọn ìyá after 40 days tó bá fẹ́ gbọ́mọ wọlé sí temple àríkẹ́ máa rí yẹn ní Leviticus 21 or so ìyẹn wọ́n explain tó yẹn máa ń ṣe in fact kì í ṣe ẹyẹ lẹ́nìkan ló máa ń lò àwọn mi máa ń lo ram torí pé àwọn parent Jésù wọn ò ní enough ni wọ́n fi lo 2 pigeons so kì í ṣe pé pigeons ẹnìkan ló máa ń lò wọ́n lè lo àgùntàn they can use according to how they afford now títí 8 days títí circumcision tó ṣe fún Jésù that was done on the 8th days but ìyẹn ò túmọ̀ sí wípé tí wọ́n ti parí circumcision yẹn immediately náà ni wọ́n bẹ̀rẹ̀ cleansing no Bíbélì wà bẹ́ẹ̀. but ṣé wọ́n gbóko Jésù sẹ́nu àbí wọ́n gbóko Jésù sẹ́nu wà tán ṣe. wọ́n gbé sẹ́nu because. no Jésù wọ́n perform the tradition of Jew bí kí wọ́n mú oko Jésù ìgbà tí wọ́n bí. ó yá ẹ fún mi ní verse tó ti kọ́ sí Bíbélì wípé Ọlọ́run paláṣẹ fún ọ pé kó máa ṣe suction by mouth ẹ fún mi ní. ok ṣé tẹkọta ló pa wọn láṣẹ kó máa ṣe ń gbà yẹn ṣé ṣètọ́n ló pa wọn láṣẹ. Yahweh kan ló fún wọn láṣẹ kó máa ṣe àwọn kan ló ń practice yẹ on their own ó fẹ́ dàbẹ́ ni pé káwọn kan máa fi. so ìgbà tí wọ́n ń practice yẹn ní temple Yahweh lọ tí wọ́n ń practice yẹn because ok ṣé temple wo ni àwọn wo ló ok temple tí wọ́n ti bí Jésù tí wọ́n ti sọ Jésù tí wọ́n ti ṣe gbòòrò Jésù tí wọ́n ti ṣẹbọ fún Jésù tí wọ́n fẹ́ yẹlé àti kí ni ṣe temple ta ni temple yẹn ṣé temple ẹ dúró ṣé temple Mahat ni àbí temple Baal àbí temple Allah. ǹjẹ́ ok ǹjẹ́ kí n bí ní ìbéèrè yìí ṣé anybody ó lè circumcise yẹn ní ìgbà náà àsìn gẹ́gẹ́ bí ṣẹbẹ́ yẹn kàwé bẹ́ẹ̀ dára. mi ò sí jù mi ò sọmọ jù mi ò mọ̀. ẹ̀yin ní kẹ́ sọ fún wa wá dábàá fi ń tẹnu sí ọ̀rọ̀ ọjà àwọn jù. because gbogbo nǹkan tá a ṣe ní ìsìn àwọn Júù ṣì ń mú kó ọmọ kékeré tó wọn fẹ́ dà. kì í ṣe gbogbo wọn akọ́dé bọ̀ ibi tí Jésù ti wá wọ́n ń ṣe náà ok ṣé gbogbo Júù ẹ dúró ṣé gbogbo Júù ló ẹnu ìlú ẹ má bínú mi pure def ṣé gbogbo Júù ní tán bá bímọ wọ́n máa ń pẹ́ yẹlé. ẹni sùúrù tí wọ́n fẹ́ gbọ́mọ wọlé. ìbéèrè mo fẹ́ mọ̀ ẹ̀yin mọ̀ jù mí lọ́ba ṣé gbogbo Júù ẹ dúró ṣé gbogbo Júù ní tí wọ́n bá bímọ wọ́n máa ń pa ẹyẹlé ṣé gbogbo ọmọ Júù ló máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. àṣà àtòfin àwọn Júù ni pé tí wọ́n fẹ́ gbọ́mọ wọlé ṣé gbogbo wọn ló ń ṣe. ẹni sùúrù náà wọ́n jẹ́ kí n explain fún yẹn ní ẹ̀mọ́ nípa àwọn Júù. mo mọ̀ pàṣà tó ṣe fún wọn ni èmi fẹ́ mọ̀ bí gbogbo wọn ló ń ṣe all the tribes of Jew náà ló ń ṣe.
ẹ jẹ́ kí fún yín ẹ máa interject, ẹ jẹ́ kí n explain fún yín mọ̀ mi nípa ì àwọn need Júù. explanation. Gbogbo wọn ní o, gbogbo wọn kọ́ lèmi fẹ́ mọ̀. Then you àṣà can àwọn explain if I Júù want. àṣà àwọn Júù ni pé Ṣé kí gbogbo wọ́n ṣé gbọ́mọ the wọlé same 40 all days. the tribe 12 tribe of Jew ṣé gbogbo pátá ló ń ṣe àbí ó ní particular tribe of Jew tó ń ṣe? gbogbo àwọn Júù ló ń gbọ́mọ wọlé ní 40 days, wọ́n lè máa ṣe cleansing, wọ́n lè lo ẹyẹlé, wọ́n lè lo anything, wọ́n lè lo ẹyẹlé, wọ́n lè lo. Ok, àtọ̀ṣe yẹn lẹ́sàn kan tó tún lò fún wa tó fi ń tán wọn fi ṣe cleansing tó fi ń rúbọ yẹn. ẹ máa lọ sí Leviticus náà, ẹ lọ sí Leviticus kẹ́ lọ kà ń bẹ̀ náà, ó wà ń bẹ̀. But ìgbà Jésù ó belong ìgbà tó ṣe cleansing fún Jésù ṣé wọ́n gbókò ẹ̀ sẹ́nu àbí wọ́n gbókò ẹ̀ sẹ́nu? mo ní wọn ò gbé sẹ́nu náà. Wọn ò gbókò ẹ̀. wọn ò gbé sẹ́nu. Wọn ò fọ ẹnu fẹ̀jẹ̀ ókò ẹ̀. Circumcision wọ́n ṣe circumcision wọ́n lè ṣe circumcision tán àwọn tó jẹ́ expert tó ń ṣe kíní yẹn àwọn ló ń lo adopt method. Àwọn kan máa ń lo mouth suction by mouth, àwọn míì ò kì í ṣe bẹ́ẹ̀. Ó depend lórí ibi tí wọ́n bá gbọ́mọ yín lọ sí, that is it. Kò lè Ṣé ẹ mọ̀ pé according to Bible yẹn there is a lot of verses tó portray Jesus as gay. àti yọ ágì ọ̀rọ̀ yìí ẹ̀ẹ́dẹ̀ ní. Ok, ẹ jẹ́ kí n fún example why tó jẹ́ wípé Judas tó jẹ́ wípé ló ń kiss ẹnu Jésù kó tó rí identify yẹ ṣé wọ́n there is evidence wípé wọ́n ti ń kiss outside as a man to man as Jewish tradition kò support kissing by mouth lips so yẹ yín in Jewish tradition kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ wípé a man to man kiss even Yahweh is against it totally. But ìgbà tí Judas tó máa identify Jésù ó kí ẹnu bọ Jésù lẹ́nu like a girlfriend and boyfriend, and according to Bible jẹ́ ká mọ̀ pé Judas is one of the most close friend or boyfriend of Jesus. Why tí Judas tó fi kiss Jesus by lips to identify him if something is not fishy? Okay, if tọ́kọ̀ tó ń pè wọ́n gbogbo Jésù jẹ́ lórí. Why tí Judas tó ń pè by mouth ló fi adijọ́ ó kiss Jésù kẹ́dùn bọ́ lẹ́nu. Kissing on a lips so is a show of affection, sexual affection. So kissing on forehead is another thing. Kissing on cheeks is another thing. But direct kissing, exchanging saliva between man is a show of something more deeper. Now, explain why tí Judas tí ń pé Jésù bá kí ń ṣe gay tó ń gboko Jésù sẹ́nu rí, why tí Judas fi kiss Jésù by mouth not by cheek. Mo tún máa fún another evidence explain yẹn. Okay, good. Ẹ fún wọn ní 3 minutes kan fi explain yẹn. Bàbá ti ṣeun ẹ ṣeun. ẹ jẹ́ kí n explain fún yín. Mo rí i dájú pé ẹ ní wà sound ní Jewish as in Jewish tradition. Now first thing first ni pé tí gẹ́gẹ́ bí ohun tẹ́ gbé jáde lẹ́ẹ̀kan pé Judas ó fẹnu kò Jésù lẹ́nu. Tàbá wò a rí pé ṣé gbogbo ìgbà ṣé Judas Iscariot ṣó ti fi ẹnu kò Jésù lẹ́nu rí aside that time? No, the answer is no. Ìyẹn túmọ̀ sí pé ní evidence lọ ẹni sùúrù náà ṣèbí bí kò tó ibi ṣèbí ẹ̀yin. ẹ má bínú pé mo continue sorry yeah. But you will give me evidence where it never happened before. Ẹ gbọ́n sókè. Ẹni sùúrù náà ṣèbí bí kò lẹ́tí rí ká lẹ́tí mú jáde yẹn náà ibi kò lẹ́tí rí ká lẹ́tí mú jáde pé ó sì fi ẹnu kò ní ẹnu ibi kò tẹ́lẹ̀ rí mú jáde ní gbogbo bẹ́ẹ̀lì nìyẹn ó Judas fi ẹnu kò ní ẹnu and according to the Jewish tradition pé wọ́n fi ẹnu kòyàn lẹ́nu ìyẹn ò túmọ̀ sí pé ó ní sexual thing ó mean sexual stuff kankan. ẹ sọ yẹn ní kó má balẹ̀ nípa sọ̀rọ̀ àwọn TikTok ẹ sọ lédè Yorùbá ṣó yẹ yín. Okay. pé wọ́n fi ẹnu kòyàn ní ẹnu according to Jewish tradition kò really túmọ̀ sí wípé wọ́n jọ ní nǹkan kan àbí wọ́n jọ ń ṣe àbí mímọ̀ Yorùbá wọ́n jọ ń fi mímọ̀ tó ń ṣe lè lo ẹni Yorùbá. Ohun tí ibi yìí tí ohun tó túmọ̀ sí wípé Judas ohun tí Judas ṣe níbẹ̀ yẹn ni pé ó wà symbolic ohun tó ṣe níbẹ̀ yẹn wà symbolic àwọn tó bá yẹ fẹ́ ẹnu kùnyàn lẹ́nu àwọn míì gọ́sẹ̀ gan wá kiss yàn ní ẹsẹ̀ some people will even kiss yàn ní feet ọgbọ́n kílẹ̀ ló ní ìtumọ̀ kó fẹ́ ẹnu kò lẹ́nu yàn míì kó wọ́n jọ exchange saliva no kò túmọ̀ bẹ́ẹ̀ kó fẹ́ ẹnu kò lẹ́nu kò túmọ̀ sí pé wọ́n jọ exchange saliva láàrin ara wọn no ọtún bí tí mi sọ ni pé ó signify respect loyalty affection peace in disguise. Ó ṣe nǹkan wọ̀nyí ó ṣò Jésù ó ṣe bẹ́ẹ̀ ni pé bóyá òun wà lóyà pé òun respect Jésù meanwhile ó dẹ̀ betray ẹ̀ ní nǹkan tó túmọ̀ sí nìyẹn simple is a sign of loyalty ó fi hàn Jésù ìpòkè ṣé Jésù ní kó wá kiss ni no
Jésù kò ló ní pé kìí máa bọ̀ wá fẹ́ni kò mí lẹ́nu o. Jésù ní pé kìí Judas máa bọ̀ wá fẹ́ni kò mí lẹ́nu. Judas ló ó tẹ̀lé ó lọ bá Jésù ó sì fi ẹnu kò ní ẹnu ó fi hàn wípé kìí am loyal pé òun jẹ́ friend òun jẹ́ ọ̀rẹ́ òun jẹ́ igbá kan jẹ́ àwòkan. Meanwhile ó dẹ̀ lò as to betray Jesus Christ ni ohun tó túmọ̀ is a betrayal in disguise. So nǹkan tí bẹ̀rẹ̀ túmọ̀ sí nìyẹn kò túmọ̀ sí pé bóyá ó túmọ̀ sí pé bóyá wọ́n jọ ń ṣe nǹkan tí ò tọ́nà. No, mo sọ ìmúdúró náà. ẹ má bínú mo miss your submission. Now mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín. According to Jewish tradition, is it allowed to kiss kíyàn fẹnu kàn lẹ́nu directly or on the cheeks? Is it allowed for a man to kiss a man on the cheeks or in the lips? Kiss ní Jewish tradition and in fact ní 4th century Jewish tradition culture as in ọ̀nà tó máa ń gbà láti fi show greetings fún àwọn rabbi wọn, understand, and it showed respect. Ẹ lè Google search tó mọ̀ sọ ẹ lè Google search. Is it on the cheeks or on the lips? Ṣé ní ohun tí wọ́n sọ níbẹ̀ ni pé ó fi ẹnu kù ní ẹnu and is a kiss. So tó wá ní kiss bí a kiss ní orí ọwọ́ ni o, kiss ní orí ni o, kiss ní dákan ni o, is a kiss. So tó wá ní pé wọ́n lo kiss ní Jewish tradition ní 4th century ohun tó fi ń sọ ni pé wọ́n fi ń greet rabbi wọn ni and ó dẹ̀ jẹ́ ọ̀nà tó máa ń gbà ó wà symbolic láti fi show respect àti láti fi show loyalty àti pé kẹ́ni òun lóyà sí ẹni báyìí. Dáhùn question mi mo sọ pé mo mọ ọkọ tẹsán mo agree. Is it on the cheeks or direct on the lips? Kò wà wọn state ẹ pé bóyá ní chic ni pé bóyá chic àbí ìgbà kan ni tẹ bá wo gọ́sẹ̀ ẹni sùúrù bàbá kàrọ̀ ogun tẹ bá wo jílẹ̀ gọ́sẹ̀ gan ẹ ká wo response Jésù lẹ́yìn ìgbà tí Judas. Response Jésù matter. Ok báyìí tí wọn bá ti ẹ dúró náà nísìnyìí èmi àti bàbá Adéṣeun àti ìjọsìn kankan rí àjọ ní affection kankan rí mo kàn wá déta mo kàn kẹnu bàbá Adéṣeun lẹ́nu regardless of pé mo fẹ́ dígà mo fẹ́ betray bàbá Adéṣeun ni o àbí mo fẹ́ ṣe anything kí làwọn tó wà ń bẹ máa sọ they will know that something has been happening indoor between me and him before mo ṣe ní audacity of going directly to him and kissing. Simple. Okay, ẹ jẹ́ kí n fún evidence. Now, another evidence that Jesus probably wọ́n gbé oko Jésù sẹ́nu òun ni Mark 14:51-52. Ṣé máa kà fún ara yín? That's another evidence àtọ̀ sí Judas. Mo tún ní mi. Ó yẹ gbé Mark 14. That is chapter 14:52. Ta ló lè bá wa gbé kíní ẹ jáde? So because Bishop was being seen, something got also correct, but there's inside the Bible, there's a lot of evidence where Jesus is being seen or being kissed by Solomon. Mark what now? Mark what? Let me. Mark 14:51-52. Àti sọ̀rọ̀ ìṣáájú náà mo ti kọ́ yín ní kíní ìṣáájú mo ti kọ́ yín kíní. Ṣé ẹ lè kọ́ mi Bible ṣá? Ẹ mọ̀ pé kí ló ń pè ní Bible. Mo ti sit yín down mo kọ́ yín ní kíní mo kọ́ yín lẹ́sẹ̀ Bible yìí. Ẹ̀yin náà ẹ dúró ẹ jẹ́ ká tẹ̀ sọ̀rọ̀ ṣé ilé kọ́ mi Bible with the knowledge of the Bible tí mo mọ̀ tí máa bẹ̀gẹ̀ just simple question lọ́wọ́ yìí ṣé ẹ máa lè dáhùn ẹ̀. Honestly mo Bíbélì honestly. So ẹ ti rí pé Jésù ó probably gay ni Jésù mọ́ gbogbo Jésù ẹ̀dùn sí ẹ wá ẹ fẹ́ change narrative. Fásitì mo pè fún yín owó ẹ̀yẹ pé jáde gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ wà lórí program tẹ́ ń gbọ́ mi. ẹ kà jáde ẹni sùúrù ẹ ká bẹ̀rẹ̀ láti. ó yẹ ẹ̀ka wo ló wà lórí screen yẹn. ẹ gbé sí read full chapter ẹ jọ̀ọ́ ẹ gbé sí read full chapter. ẹ̀ka ilé ẹ̀ka náà ó yẹ ẹ̀ka ilé ẹ̀ka ká bẹ̀rẹ̀ láti 50 ẹ̀ka ó yẹ ẹ̀yin ẹ̀ka lọ́dọ̀ yìí tó láti 50 a máa follow. ẹ jẹ́ fún mi ní just bàbá kàrà ogun mi expect pé kẹ́ tó máa gbé báyìí sí dáàdì mọ́ because mo ti bá sí you mo ti teach yín bá sí several times. My teacher rabbi mi my great rabbi pastor mi bí ó dé
So okay, níbí báyìí, okay, ẹ ká bẹ̀rẹ̀ láti 44. My fast. Now the betrayer had arranged a signal with them. The one I kiss is the man. Arrest him and lead him away under guard. Going at once to Jesus. Judas said, Rabbi, and kissed him. The men seized Jesus and arrested him. Then one of those standing near drew his sword and struck the servant of the high priest, cutting off his hair. Am I leading a rebellion, said Jesus, that you have come out with swords and clubs to capture me? Ẹlẹ́rìí pé ìkọ̀kọ̀ ti ṣẹlẹ̀ before kó tó yẹ pé ibi tẹ́ 51 ṣe kílẹ̀ kan yẹn tó dẹyọ o. Ó ní then one of those standing near drew his sword. Am I leading a rebellion, said Jesus, and you have come out with swords and clubs to capture me? Every day I was with you, teaching in the temple court. Jesus was speaking here. And you did not arrest me, but the scriptures must be fulfilled. Kí ni tábà lọ wo ìwé Isaiah tó sọ nípa rẹ̀ wípé. Bàbá ẹ ka Bible nǹkan tó ń sún mi lé ẹ mọ̀ kí mo gbà mí kẹta ẹ má wọrí àwọn Júù wọn kì í kì í ṣe lẹ́nu ẹ ka Bible wa. Ẹni sùn náà lẹ́yìn ìgbà tí Jésù sọ̀rọ̀ ẹ̀ tán nígbà tí wọ́n ti arrest Jésù o wọ́n wá ní then everyone deserted him and fled. That is those who were with Jesus then everybody wọ́n sá and fled. Wọ́n tẹ̀síwájú something was spectacular ní incident yẹn that is going to bring 51 yẹn. Wọ́n ní a young man wearing nothing but a linen garment. That is pé ọkùnrin yẹn wọ linen garment but kò wọ kankan sínú but ó wọ linen garment kò wọ kankan sínú. Only was following Jesus when they seized him. That is pé nígbà tí wọ́n mú Jésù ó ń tẹ̀lé Jésù. He was following Jesus when they seized him. He fled naked, leaving his garment behind. He fled naked. Why? If he fled. No, mi ti bèrè lọ́wọ́ yín o. Ṣé is it finished? Ẹni sùúrù. Ṣé ti kà tán ti dé 52. Let me ask you my question. Okay, I bèrè yín. What is Jesus doing with a naked man or with half naked man? No, Kai. Ẹni kan sẹ̀gbẹ́ máa dẹ́rìn pé ọ̀rọ̀ sọ bí kò lọ wà lọ́jíkà. Ibi wọ́n ní wearing a young man. Wearing Jesu ṣe with a man tó wọ underwear tó wọ shimi tó wọ pyjamas. Only wearing nothing but a linen garment. Wọ́n pè linen garment nígbà yẹn ni. Pyjamas náà ni 2 days pyjamas night wear underwear. In fact God said God. The man was not the only one tó wà pẹ̀lú Jésù. No, they said everybody deserted him except this man. And the man was with garment, a linen, very light garment. And when he tried to run, the man ran naked. Soldiers what were with was Jesus doing with it? What was Jesus doing with a naked man? Ìbéèrè tí a máa béèrè ni pé why tọkùnrin yẹn fi sá. No, ìbéèrè tèmi ní interest gbogbo ọgbọgbọ yìí sá. Ìbéèrè tèmi ní pé kí ni Jésù ń ṣe gangan pẹ̀lú that naked man? My question, Emma, don't ask me what to ask my question. My question is, the question. The question in that place is, what if mo fún ilé evidence pé wọ́n gbóko Jésù sẹ́nu rí nínú Bible? Ẹ sọ pé Jewish tradition àwọn kan ló ń ṣe àwọn kò ń ṣe. Mo fún ilé evidence pé Jewish tradition àwọn tó bá ṣe fún wọ́n máa ń sacrifice pigeon àti dove fún wọn, and they did it for Jesus Christ. Ẹ tó ra bọ́lá house. Mo fún ilé evidence wípé àwọn Jew wọn support pé kí ọkùnrin àtọkùnrin máa bára wọn sùn àbí kọ́ máa kiss ara wọn. You agree? Mo wá sọ fún yín pé kí ló dé tí Judas tó fi lọ́n kiss Jésù ká ní pé Jésù kò ṣe Gabriel. He doesn't kiss Jesus in the cheeks or in the head. He kissed Jesus directly in the mouth, in the crowd. Number now, Jesus is caught with half naked man with a pyjama in a room, and the man tried to run. He ran naked. What was Jesus doing in a room? Ibo ló kọ rooms níbí now? No. Check kalasi bẹ̀rẹ̀ kẹ́ bá mọ̀ pé wọ́n wà nínú room ni. Ẹ jẹ́ ká argue intellectually, please. Let's argue. Okay. What was Jesus doing outside? Check ebi ma fún in verse yẹn. Let us check if in verse that said Jesus was in a room in that place. Any verse, any verse, the same story.
ó sọ fún yín tẹ́ bá kà láti 30 or 15. He said Jesus, they used to go and preach outside and retire in that place where they caught Jesus. When they went outside, I mean, in continuous, we can go there. That Jesus was caught in the room. Any full evidence. Check your full evidence. Jesus always went to preach outside and retired in the night to sleep in that place. And Jesus was not caught in the afternoon. So he went. They caught him where he was retiring, where he was sleeping. And Jesus does not sleep outside. After Jesus was homeless. If you can prove Jesus is homeless, he sleep under the bridge when he was alive, then I can. But he always retire in that place, that specific place, and that place is where Jesus was caught. And that is my evidence for you that they are in a closed door. So in the story you read, what was Jesus doing? We asked with half-naked man, nothing, no explanation. Give me direct answer. We move on. Pure Dave. Bàbá àkàrà ògùn ẹ̀kọ́ sọ yìí àwọn méjì láàrin àwọn méjì àwọn pé there's no argument in what we are discussing. Bishop was okay. Can you go for me space? First thing I think I'm not bole. Can you go for me space? First thing ni pé bàbá àkàrà ògùn. Bàbá mi Stona ẹjọ ṣe wà ń bẹ. Ṣé ń gbọ́ mi? Okay. Ṣé ń gbọ́ bàbá àkàrà ògùn? Mo ń gbọ́ yín. Lẹ́ẹ̀kan sọ pé fẹ́ mú verse kan wá níbi tí wọ́n ti gbóko Jésù sẹ́nu. Ẹ lọ gbé mark bí wá gbọ́ àwọn ọmọ Nàìjíríà tó wà tó gbọ́ àwọn ti expect pé òkè a máa rí bẹ̀ ká wípé wọ́n gbé oko Jésù sẹ́nu adébẹ̀yẹn sì bá ìtàn mi là lọ ń bá ń bẹ̀ àìtàn ọ̀tá tó wá bá ń bẹ̀ ni pé. èmi kọ́ ni mo mú fásitì lọ́tí ẹ̀yin lẹ mú Luke wá o Luke 2:15 àbí Luke 2:25 lẹ mú wá o ẹ̀yin lẹ mú wá. ó dùn pé mi rìkọ́dù yín. èmi rìkọ́dù sí wa lọ́wọ́ mi. níbi tí wọ́n ti gbé oko Jésù sẹ́nu ẹ wá lọ gbé mark jáde wá ẹni mark ẹni kàkà ẹsẹ̀ bíbélì máàkì pété abájá níbẹ̀ ní ti gbé Jésù sẹ́nu àdẹ̀dẹ́bẹ̀ báyìí sì bá ìtàn mi là lọ bá ń bẹ̀ ìtàn tí wọ́n bá ń bẹ̀ ó ń sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe arrest Jésù bí Jésù ṣe wà pẹ̀lú àwọn ìyẹn ẹ̀ ó wà pẹ̀lú àwọn disciples ẹ̀ kì í ṣe pé òun àti ọkùnrin ẹnìkan ló wà ń bẹ̀ àwọn tó wà ń bẹ̀ pọ̀ àwọn ọmọ ẹlẹ́yìn wà ń bẹ̀ a rí i pé wọ́n dé àwọn sójà àwọn Roman sójà débẹ̀ wọ́n dẹ̀ seize Jésù wọ́n arrest Jésù nígbà tí Judas tó fẹ́ kú lẹ́nu tán wọ́n arrest Jésù àwọn dẹ̀ sá including ọkùnrin kan tó young man tó wọ linen garment náà ọ̀nà dẹ̀ sá so kí ni ẹ show mi níbi báyìí ó tún ní kókè Jésù ní affairs pẹ̀lú ọkùnrin yẹn ẹ show mi àti ju pé ká máa claim ká máa make claims no let's come with facts ẹ show mi níbẹ̀ kókè Jésù ó ní affairs pẹ̀lú ọkùnrin tó sá yìí ẹ gbé jáde fún mi kí n rí tí wọ́n ti jáde fún mi màá drop nǹkan tó ń gbàgbọ́ màá drop ẹ show mi níbi báyìí kókè Jésù ní affairs pẹ̀lú ọkùnrin tó ń sá yìí because wọ́n bí níbi 50 ní pé then everyone deserted him and fled ó dẹ̀ continue pé including a young man tó wọ linen garment so ibo níbi sọ wípé Jésù ní affairs pẹ̀lú ọkùnrin tí ó sá yìí ẹ fún mi níbẹ̀ kíkà ṣìkèna kò lọ fà ẹ fún mi. Pure Dave calm down ṣe ni bẹ́ẹ̀ ṣe ń béèrè àwọn direct questions ẹ̀ bí ìgbà tó yẹ pé ẹ̀ ń béèrè lọ́wọ́ wa bẹ́ẹ̀ ni pé ẹ̀ ń béèrè lọ́wọ́ bí ìgbà tó yẹ pé okay o smoking cigarette is not a sin ẹ fi hàn mí nínú Bible tó kọ́ sí ìkíníkan ẹ jẹ́ ká farabalẹ̀ àáfún yín evidence màá máa béèrè àwọn questions kankan lọ́wọ́ yín màá dẹ̀ fẹ́ kẹ́ máa dá mi lóhùn according to your understanding màá dẹ̀ fẹ́ kẹ́ wá sincere náà now what do you know about the Torah? ẹ má mute ẹ ò mute ẹ yẹ ká bishop màá fẹ́ kí discussion yẹn kó jẹ́ between ourselves because èmi náà máa bí yín náà ní ìbéèrè náà ẹ kò lè máa interrogate mi so èmi náà máa bí yín ní ìbéèrè náà. what do you mean by interrogate? ṣé mo interrogate yín ni? ẹ máa béèrè lọ́wọ́ mi. ṣé yẹn ló pè ní interrogation? ṣé yẹn ló pè ní interrogation? ẹni sùn náà tẹ bá ń béèrè lọ́wọ́ mi tèmi náà lè béèrè kọ́ lọ́wọ́ yín I'll discuss now ẹ kàn ń béèrè ẹ ń bí mi pé kí n máa down ẹ ń bí mi question kí n máa down. you ask for something ṣé ká má tún fún yín ni. I'm not asking you hold on sir àti wà ń bí wọ́n ń béèrè bàbá àkàrà ògùn àwọn ń béèrè
àwọn mo sample. ẹ má tutù gbogbo ẹjọ́ sọ bí ẹ má tutù rojọ́ bí yahweh gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ń bì kẹ́ tó dé bí gbogbo ẹ̀ ní mo mọ̀ tí n bá tiẹ̀ ẹ wá má sókè. interrogate mi tí bẹ́ẹ̀ lẹ bèrè question ẹ jẹ́ ká fún yín láǹsà ṣẹ́rù báyìí láti gbọ́ láǹsà ni ṣẹ́rù tún báyìí ni ẹni kì í má bèrè question ẹ̀ ń bèrè evidence. ẹni sùúrù tẹ bá bèrè question ẹni sùúrù náà ẹ̀yin sọ wípé ẹni pé ẹ máa bèrè ẹni sùúrù ẹ ti sọ̀rọ̀ látẹ̀kọ́ sí gbogbo everybody dákẹ́ fún yín mi ò ti sọ 2 sentences ẹ ti já ọ̀rọ̀ mọ́ mi lẹ́nu. ẹ sọ̀rọ̀ látẹ̀kọ́ sí everybody ẹ ṣẹ́yìn nìkan. Bishop ẹ má jẹ́ kí wọ́n feel intimidated ẹ má ṣe bóyá voice yìí ló intimidate wọn pure Dave ẹ calm down ẹ jẹ́ mọ̀ká tí ní dialogue tó make sense. Exactly. ẹ má jẹ́ kí ṣe I actually since almost time tí mo ti engage yín láyé mi this is the first time tí mo gbádùn yín because in fact ẹ calm lé mi in fact so ẹ jẹ́ ká máa gbé calmness yẹn lọ sóye yín a mọ̀ pé Jésù ó mú oko Jésù wọ́n dẹ̀ kí sí Jésù lẹ́nu but ẹ jẹ́ ká ẹ má take it personal Jésù là ń bá wí kò ń ṣẹ́yìn. Exactly. ẹ ó kún máìkì padà. Babakara mo tẹ send this screenshot kan sí yín ẹ ready láti project mo send ẹ sí lórí WhatsApp now mo béèrè question kan lẹ́ẹ̀kan pé kí lẹ mọ̀ nípa tó. ẹ ní sùúrù ẹ má bínú bàbá wa bàbá Délékè ẹ ṣe àìsí mi mo bá ń ṣe kí ni bàbá Délékè ló máa ń bá wa ṣe ẹ ṣe àìsí mi WhatsApp kí n send the screenshot ẹ sí kẹlẹ bá wa display ṣẹ gbọ́ ẹ kàn ṣe àìsí mi sí ẹ máa sọ̀rọ̀ yín lọ. ok ẹ ṣe gan Babakara náà mo tún béèrè lẹ́ẹ̀kan sí lọ́wọ́ pure dev pé kí ni wọ́n mọ̀ nípa Torah ó níbi tí mo lọ pẹ̀lú àwọn questions mi wọ́n kọ́kọ́ sọ fún wa kán bá wa sọ̀rọ̀ kí ni wọ́n mọ̀ nípa Torah. For the sake of conversation, Torah is just the central sacred text of Judaism. That is the 5 books. Tí Mose tó fi ilé ẹwà àwọn ọmọ Israeli so ní sọ jù bẹ́ẹ̀. Okay. Now ṣe Torah yìí ṣe oral tradition ni tẹ́lẹ̀ àbí kò kí n ṣe oral tradition. Ká tó sọ wípé bí a jẹ́ oral tradition àbí kì í ṣe oral tradition then ẹ jẹ́ ká trace bí bó ṣe lọ́wọ́ tàbá wò á rí pé ní gbogbo ìgbà tí ẹ jẹ́ ká kọ́kọ́ wo irú ẹni tí Mósè jẹ́ a rí pé èmi ò bẹ̀rẹ̀ tí Mósè jẹ́ lọ́wọ́ yín bàbá mi. ẹni sùn náà jẹ́ kí n explain fún yín náà. ẹ̀kọ́ tí mi ò bèrè lẹ́ ń sọ yìí náà àwọn èèyàn pọ̀ lórí panel tó fẹ́ sọ̀rọ̀ I need much time láti waste. ẹ lẹ́ni pé kí dáhùn béèrè mo tún dáhùn béèrè báyẹn tún. Oníṣọ́ra tradition ni àbí kò ṣọ́ra tradition it's a question of tradition as simple as that. I don't have any business with Moses. It's not oral tradition that's simple. It's not. Babakara mi mo bí ẹni bá wa project ẹ lórí Google ẹ kò bá bèrè lórí Google pé was the Torah originally an oral tradition. wọ́n máa ṣe ń sìn wọ́n ń gbọ́ máa ṣe ń sìn mo ti sẹ̀lẹ̀ sí wọn. Torí theologically nǹkan tó ń kọ́ wa oral tradition ní Torah a lè ka ọ̀pọ̀lọpọ̀ wọlé lórí. You see now, can you see? Well, mo máa fẹ́ kí at least ká tó lè lọ ká make a claim ó wà okay ká ṣe research wa dáadáa kó ká make claims ní public space like this. Mr. Pure Dev, màá sọ fún yín pé I have asked you a question, you have given an answer, and I'm trying to prove to you that your answer is wrong. Ẹ̀yin ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí gan ẹ̀yin ara yín gangan ló bá wí. No. ṣé kí n béèrè pé ṣé Torah jẹ́ oral tradition. mo fẹ́ ṣàlàyé kan fún yín. ẹ má ṣàlàyé ẹ jẹ́ ká confirm nǹkan tẹ́ ẹ sọ náà. ok ẹ òkun ẹ pèsè. ẹ jẹ́ kó ṣí. ṣé mo ló clear yìí báyìí ṣé mo ló clear yìí. ẹ fẹ́ gba explanation. This man, can you just keep quiet? ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe ń chime into my conversation ẹ lè distract me o. Torí mo mọ ibi tí mo ń lọ you don't know mi ò ní ìgbìmọ̀ pẹ̀lú yín mo mọ nǹkan tí mo sọ bàjẹ́ so kò ṣe bóyá mo kàn yé jí lánàá mo gbé báyìí mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mo mọ nǹkan tí mo sọ bàjẹ́. ẹ̀ka àkọ́ tí wọ́n sọ yẹ̀ka. náà gbogbo ara tí ní nǹkan tó ń kọ sórí èmi kàn mo kọ síbẹ̀ wọ́n ní pé the Torah yes was originally an oral tradition now wọ́n ṣe mi ni mo kọ síbẹ̀. ẹ̀ka tó ń kọ náà ẹ̀ka tó ń kọ síbẹ̀ náà. kí ni first answer
ṣé no lọ kọ síbẹ̀ ni síbẹ̀ náà. ṣé no lọ kọ Yes, síbẹ̀ now consider it. Calm down. now calm down and listen irú èèyàn wo lélẹ̀ now mo bèrè question mo ní it's a question of yes or no. Was the Torah originally an oral tradition? Kí ni Google sọ ní yes. Now before the Torah was documented, first time tó máa document Torah kí náà pé wọ́n document ẹ̀ sínú Mishnah. That was the first compilation of the Torah, the Mishnah. Now secondly ó to the Talmud, but lo and behold the Mishnah and the Talmud called the foundation New Testament. Now ṣẹ́ni Mishnah tó tẹ̀ ọkọ̀ document which is the first compilation of oral Torah which is the Mishnah. Màá fẹ́ kí bàbá wa kára ogun kó bá mi ṣí Shabbat nínú Mishnah yẹn ni o, the oral Torah kó bá wa ṣí Shabbat 19 chapter 19 verse 2 ẹ̀kọ́ tẹ́ sórí Google pé Shabbat 19:2 kí wọ́n fi Mishnah sẹ́yìn yẹn ó máa gbé jáde. A máa dúró sí ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ evidence àdẹ̀fẹ́ fún yín evidence. bàbá Adeleke ló lè ṣí kí èmi ò lè ṣí àwọn máa bá yín ṣe sí. Was not even the foundation of the Old Testament. Àti ẹ̀tí sọ̀rọ̀ pa pé kéètì ní Old Testament yìí o, that is even a different topic on its own. But inú àwọn way ó ní wọ́n ti yọ nǹkan tó ń pè ní Bible tẹ́yìn ká lẹ́yìn. The Bible that you read today contains the Greek tradition, it contains the Jewish tradition, and it contains the Roman tradition. Èmi lọ school of theology, wọ́n fẹ́ yí mi lórí mo ṣe kúrò ń bẹ̀ nígbà tí mo rí pé wọ́n pọ̀, and I had discussions with 3 professors, 2 doctors, and 1 of my senior lecturer. 6 good hours láfi jókòó tá fi sọ̀rọ̀. They could not answer any of my questions. Mo dẹ̀ fi wọ́n lẹ̀, mo gbàgbé owó school, mo dẹ̀ kúrò ń bẹ̀. So this thing ẹ wá sọ fún mi pé kò ṣe pé wọ́n á fi wá kó wa ní ẹrú ọpọlọ. As a matter of fact, this King James tẹ̀sí ń dárúkọ ẹ̀ ṣé mo nǹkan tó fà á tí King James lọ fi kọ Bible, because the Geneva Bible, which was the last English Bible before King James, the Geneva Bible encouraged rebellion against kings. It encouraged rebellion against kings, but King James did not like it. Only gathered 47 scholars. We can conversion Bible to tone. I have the names of all the 47 scholars, supervised by the Archbishop of England at that time. I have all their names. Nǹkan tó ń pè ní research yẹn, èmi ò kí ń sọ̀rọ̀ off the top of my head. Ẹ ti make assertion kan sìn, it is not compulsory. Níbo lẹ ti kà, níbo lẹ ti rí? Ṣé Holy Spirit ló sọ fún yín ni? Ẹ lè answer. You haven't done any form of research. Ẹ kàn wá síbí ẹ kàn. Ṣé ti parí ọ̀rọ̀ yín? Tí máa parí màá sọ wípé mo ti parí now. Okay. Now ibi tí mo fẹ́ parí ẹ̀ sí ni wípé ẹni pé kò kí ń ṣe dandan ni kí wọ́n fi ẹnu fa ẹ̀jẹ̀ kúrò lára okó. Ibi tẹ́ ti ka yẹn mú jáde. Gbogbo ìkan tẹ́mi sọ́nsìn èmi prove ẹ̀, mo gbé evidence jáde. Ẹ̀yin náà gbé evidence yín jáde, mo lẹ ti kà pé kò kí ń ṣe kò compulsory. Ẹ bá ti mọ̀ pé evidence ẹ̀yà máa sọ̀rọ̀ o, but láti mọ̀ pé evidence ẹ sọ̀rọ̀ mo fẹ́ gbọ́ ibi tí wọ́n ti ní pé kò kí ń ṣe dandan. Ẹ ṣé. Tí gẹ́gẹ́ bí ohun tí mo sọ nípa Mishnah tẹ̀gbéjáde sí tí à ń fa ọ̀rọ̀ tá ń fà pé suction by mouth tá ń fà sókè, tá ń fà sọ́tún, tá ń fà sí ìsàlẹ̀ sósì. Ibi tí ó ti wà mentioned tí wọ́n ti sọ nípa is by the oral tradition, kò sí nínú Torah tó wà nínú Bíbélì. Ìyẹn jẹ́ ẹni nípa ohun tí wọ́n sọ tí a kà nípa ti Jésù Kristi. Kí ló fà tá à ń sọ yìí ni pé bàbá àkàrà ogun ẹ̀rẹ́kẹ́ náà lẹ sọ àbí àkàrà ogun ló sọ lẹ́kan wípé wọ́n ṣe suction fún Jésù Kristi. Àdẹ̀dẹ̀ inú Bíbélì tó jẹ́ the single source of truth tàwa Kristẹni adébẹ̀ a ò bá ń bẹ̀. Ẹ má parọ́ mọ́ mi wà mí o. Ẹ má sọ̀rọ̀ bàbá mo sọ fún yín wípé ìbéèrè mi bèrè ni pé ṣé wọ́n ṣe sacrifice ìgbà tí you cannot just be lying on me. Bàbá kàrà ìjọ ìfi wọn lẹ̀ mú understand nǹkan tó ń tọ́ àlàkì ṣe. So nǹkan tẹ̀mí ayé gangan lẹ mú verse wá fún ara yín, not me. You brought the verse yourself and I say okay verse mo fẹ́ pé náà nìyẹn ó yẹ ẹ̀ka
So why are you telling me pé mi mo mú verse jáde? So ẹ jọ̀ọ́ ẹ má parọ́ mọ́ mi ẹ jọ̀ọ́. nǹkan tí mo sọ ni pé mo ní ẹ̀yin lẹ gbé ọ̀rọ̀ yẹn Ẹ̀yin lẹ mú wípé verse wọ́n jáde, fa not òkú me. Jésù You brought the verse Babakara to me. ẹni kan answer question mi wọ́n fẹ́ fi yín gbá escape ni ẹni kan answer question níbo lẹ ti kà pé wọ́n ní kò compulsory pé kàn fi ẹnu fa ẹ̀jẹ̀ lára oko. ìkan tí mo sọ ni wípé ẹgbẹ́ evidence jáde nǹkan tẹ́ ẹ sọ mi ò kí ẹ̀gbà nǹkan tẹ́ ẹ fẹ́ sọ ẹgbẹ́ evidence jáde. kò sí evidence àrídájú kò sí so ẹ má sọ ọmọ gbà yẹn ẹ parọ́ nìyẹn náà. no ẹ má You need to apologize to us that you are lying. ẹ má ṣàbòsí bí níbo ni Ọlọ́run ti ẹ̀yin gangan lè ṣàbòsí ẹ̀yin gangan lálábòsí. ẹ̀yin alábòsí náà níbo Ọlọ́run ti paláṣẹ fún wọn ibo Yahweh ti sọ fún wọn kó máa ṣe nínú Tórà tẹ bóyá dé olè nínú Mishnah ṣebí ọ̀rá Tórà ní olè nínú Mishnah nígbà tẹ kàn pẹ́ tí wọ́n argue how can anybody argue this ẹgbẹ́ fact. jáde níbi tí Yahweh ti ní kó máa ṣe ni mo bè lọ́wọ́ yín náà ẹ̀ẹ́dẹ̀ rí sọ ẹ̀kàn ń dárúkọ pé kò wọ́n ṣe ọ̀rọ̀ gidi ò lẹ́sọ lẹ́nu yìí náà kí ni máa yìí sọ ibo ni yìí. Yahweh sọ pé kó máa ṣe. mo gbé my question first now ẹ̀yin ẹgbẹ́ evidence yín jáde pé kò compulsory ẹgbẹ́ jáde ẹ̀yin náà. lẹ́tí bèrè question ẹ̀yin lẹ́tí bèrè question no mi ní dáhìn lóhùn àwọn èèyàn ṣe ti rí àwọn Christians bọ́n ṣe máa ń ṣe. but pure deaf wọ́n define Mishnah fún yín ẹ̀yin náà dẹ̀ gbọ́ definition ẹ̀ why ṣe ń béèrè pé níbo ni Yahweh ti sọ fún wọn tí wọ́n ò sọ definition Mishnah fún yín ni. ẹni sùúrù tó bá ń sọ̀rọ̀ nípa tábà ibi tí mo jáde nínú Bíbélì Yahweh ló paláṣẹ fún wọn tó kì í kọ báyìí nìkan máa ṣe okay in fact to the extent pé kó máa ṣe nípa cleansing tí wọ́n ṣe ní 40 days ó wà gàdàgbàgàdà síbi wọ́n kọ́ síbẹ̀ clearly pé okay Yahweh ló paláṣẹ fún wọn kó máa ṣe but ibi báyìí náà ní oral tradition náà ẹ tún fún mi náà níbi tí Yahweh ti sọ pé okay o Yahweh sọ wípé kí wọ́n máa ṣe suction by mouth okay kó máa ṣe ó kàn pọ̀ ṣẹ̀ fún okay be doing it ẹ gbé jáde fún mi adẹ́kùnrin orí mátà yìí simple. ẹ jẹ́ kí n ràn máyì lọ́wọ́ ká tó padà síbi tá a ti bẹ̀rẹ̀ torí irú nǹkan báyìí mo ṣe béèrè pé kílẹ̀ mọ̀ ń pa Tórà torí irú àwọn nǹkan báyìí mo ṣe kọ́kọ́ béèrè ẹ dẹ̀ sọ nǹkan tẹ́ ẹ kà lórí Google torí ẹ mọ̀ tẹ́lẹ̀ ẹ kà lórí Google ni Google is your friend ó dẹ̀ yé mi it's part of learning I dey understand gbogbo ara ti mọ̀ wípé àṣẹ tí Yahweh pa fún àwọn Jews ni that formed their àṣà àti ìṣe it is their culture and their tradition ara gbogbo àwọn ẹ má jẹ crab ẹ má jẹ ẹran tí ó bá ti ní hoof ẹ má jẹ gbogbo ẹ náà ló wà nínú Mishnah yìí ó pa wọ́n láṣẹ ni it was oral mo bèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀kan nígbà tẹ́ ẹ bá mọ̀ tẹ́ bá argue báyìí ẹ lè mọ̀ kankan mo bèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀kan a very simple and unassuming question pé the Torah was it originally an oral tradition or not ẹni náà pé àwọn document ẹ̀kọ́ ṣe oral tradition a jẹ lọ sórí internet wọ́n dẹ̀ gbé answer jáde wọ́n ní yes it was an oral tradition ẹ kọ́kọ́ lulẹ̀ ńbẹ̀ yẹn náà ó yẹ kí I apologize but mo dáríjì yín mo ní ká move forward now mo tún wá béèrè lọ́wọ́ yín nínú answer yẹn bẹ̀rẹ̀ ẹ máa tún ti rí wọ́n tún commissioner síbẹ̀ pé the first compilation of the oral Torah meaning that the Torah was oral before so ọ̀rọ̀ tí Yahweh náà fún Moses purportedly náà fún Moses ó ní wọ́n kọ gbogbo ẹ̀ sílẹ̀ sínú Mishnah so ìyẹn túmọ̀ sí wípé gbogbo content Mishnah àṣẹ Yahweh ni to the Jews ṣe ti ka Mishnah rí ni kárí náà a dẹ̀ ń confronting pẹ̀lú evidence ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ evidence a dẹ̀ fi hàn yín ẹ̀ tún wáá jẹ́ ní kí n máa sọ fún ibi tí Yahweh ti pa láṣẹ ṣé èmi ni Mósè tí mo kọ́ gba ọ̀rọ̀ yẹn ni ṣé èmi ni Mósè ni ṣé bí nǹkan tó kọ sílẹ̀ ni which is the first compilation of the oral Torah ó ní mo wá kà ẹ̀ dẹ̀ lẹ́ẹ̀ believe ẹ̀ tẹ́ bá lẹ́ẹ̀ believe ẹ̀ believe Yahweh náà nìyẹn náà because there's nobody in the entire world tó máa sọ fún yín pé wọn mọ nǹkan tó ń jẹ́ Torah tó máa ní wọn mọ nǹkan tó ń jẹ́ Mishnah inú Mishnah àti Talmud ibẹ̀ ni wọ́n ti lọ extract nǹkan tí wọ́n gbé lé yín lọ́wọ́ ní Old Testament tó ń pè ní Old Testament and that is why even if you fact check what I'm saying the Mishnah which is the first compilation of the oral Torah is not even the foundation for the Old Testament then kálí ni it is not ẹnì fàájẹ nǹkan tí mo sọ èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ẹ̀mí ọdún tèmi kan fi wàásù mo tún kọ́ church ẹ̀mejì mo ti lọ sí Israel ẹ̀mejì so kí ẹ rò pé bẹ́ẹ̀ mo kàn sọ̀rọ̀ off the top of my head ni òun lẹ́yìn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀yin gbọ́dọ̀ Ọlọ́run ti pa wọ́n láṣẹ ẹ̀yin Ọlọ́run ní kò compulsory ẹ̀rọ evidence gbé jáde gbogbo ọ̀tẹ̀ mi sọ I have evidence for everything I'm going to say to you. Bishop. so tí a bá fẹ́ defend Jesu ẹ try kẹ́ máa read beyond this Bible because èmi á sọ history Bible fún yín from the Hebrew Bible to this new
modern King James Bible èmi á sọ fún yín because èmi lọ theological institution lamẹ́ríkà tí mo lọ study BA in biblical archaeology mo mọ nǹkan tí mo ń sọ tí má ti